Màlàmí ti padà wọ̀ o ẹ̀yin èèyàn ó ti wọ̀ finally tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé kò ju bí ọjọ́ bíi mélòó kan sísìn ní àwọn àjọ EFCC ni wọ́n gba béèlì Màlàmí pé kó máa lọlé lálàáfíà. Wọ́n ní pé lọ́gán tí Àtíkù tó lọ bẹ Màlàmí wò ń lé báyìí ẹ wò àwọn àjọ EFCC wọ́n tún ti gbìnàyà o bẹ́ẹ̀ ni wọ́n lọ ti ilé Màlàmí pa ilé Màlàmí tí ń bẹ nílùú Àbújá àti ọ́fíìsì ẹ̀ wọ́n ti méjèèjì pa wọ́n gbé barricade sí wọ́n fi kọ́kọ́rọ́ wọ́n fi tì í pa pátápátá ni pé Màlàmí ò tún gbúdọ̀ wọnú bẹ̀ yẹn arábí tí ń wò mọ́ kódà àwọn èèyàn méjì tí wọ́n sọ pé wọ́n bá nù lé wọ́n ní wọ́n tún mú wọn o ẹ̀yin èèyàn mo ti gbóhùn tẹ mọ́ jẹ́dé àwọn ìròyìn yàjóyàjó ìròyìn àjá àbalẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bì náà lẹ́ẹ̀tì láǹfààní láti máa gbọ́ èkejì ẹ̀wẹ̀ ńkọ́ ṣé o gbàgbé wípé wọ́n gbé El-Rufai lọ ilé ẹjọ́ lónìí El-Rufai àwọn ẹjọ́ tí wọ́n kà sí El-Rufai lẹ́sẹ̀ ọlọ́ọ̀ba nìkan ni ó jẹ́ kó lè bọ́ ń bẹ̀ tẹ́ ò bá gbàgbé ilé ẹjọ́ high court ń bẹ nílùú Kaduna ibẹ̀ ni wọ́n gbé El-Rufai lọ lónìí kí làwọn ẹ̀sùn tí wọ́n kà sí El-Rufai lẹ́sẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ wo ni wọ́n sọ pé ó ṣẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lónìí gbogbo ẹ̀ pátápátá ni màá yànnàná fún yín nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé ẹ̀yin èèyàn mi mo kí yín bó lójú ọjọ́ ṣe lọ́dọ̀ tí yín bẹ̀ ń ọdẹ ọdún bí lágbára Ọlọ́run ọba Èdùmàrè ọdẹ gbogbo wa yóò máa dùn ní ẹ máa bá ń pín kínní káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa comment kẹsì máa bá ń like ẹ̀ nǹkan yẹn ọ̀kọ́ tẹ̀lé ṣe fún wa náà nìyẹn láti fi ran iléeṣẹ́ wa lọ́wọ́ ẹ kàn máa bá ń like fídíò yẹn ẹ máa like ẹ bẹ́ẹ̀ ṣe ń wò yẹn ni kẹ́ máa bá ń tẹ like button kẹ́ máa bá comment kó bàa lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára láì dá yín lágara láì fi àkókò yín ṣòfò ẹ jẹ́ ń sáré kan sínú agbámi ètò ọ̀hún ǹjẹ́ ẹ ti gbọ́ náà ni ẹ̀yin tẹ́ ò bá gbọ́ nǹkan tí ń lọ lágbàáyé Ọlọ́run má jẹ́ kí yẹn kú nígbà tí yẹn wà láàyè o bẹ́ẹ̀ ni ẹ wo El-Rufai ó fojú balẹ̀ ẹjọ́ lónìí pé kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ wá wo àwọn ẹ̀sùn kànjàkànjà tí àwọn àjọ ICPC tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kà sí El-Rufai lẹ́sẹ̀ ẹ̀yin èèyàn wọ́n ní pé El-Rufai ń ṣe money laundry o ọ̀pọ̀lọpọ̀ owó ló ti gba àkáǹtì El-Rufai kọjá àwọn owó tí ò yẹ kó El-Rufai súnmọ́ arábí tí ń wò mọ́ àwọn owó tí ò yẹ El-Rufai ní gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àwọn owó tó ti gba àkáǹtì El-Rufai kọjá kò bíntí o ẹ̀yin èèyàn kò kiri rárá nínú ayé wọ́n ní pé ó náwọn owó kan tó yẹ kí El-Rufai máa gbà part time ni wọ́n pè é wọ́n ní 20 million naira part time ló yẹ kí El-Rufai máa gbà àwọn owó yìí àmọ́ kàkà tó yẹ kó máa gba 20 million naira part time wọ́n ní 289.8 million part time ní owó tí El-Rufai ń gbà ibo ní El-Rufai ti ń rí gbogbo àwọn owó yìí nígbà tí wọ́n fi accumulate gbogbo owó yìí jọ ń lọ sí 579.7 million naira ní àwọn owó tó ti gba àkáǹtì El-Rufai kọjá o ẹ bá ń ṣe yín lé ní èkejì ẹ̀wẹ̀ eléyìí wá ní agbára jù suspicious dollar deposit wọ́n láwọn owó òkè òkun lọ́hùn owó Amẹ́ríkà dọ́là pé wọ́n ń deposit ẹ̀ sínú àkáǹtì El-Rufai bó ló ṣe jẹ́ ibo ni El-Rufai ti rí gbogbo àwọn owó yìí owó yẹn lọ sí bíi $817,900,000 dollars lélẹ́yìí o $817 million ló ti gba àkáǹtì El-Rufai kọjá láwọn owó tí wọ́n deposit sínú àkáǹtì El-Rufai ẹ wò El-Rufai sì ń sọ pé òun ò jẹ̀bi náà sí ni o bẹ́ẹ̀ ni ẹ wò adájọ́ ti sún ìgbẹ́jọ́ o sí ọjọ́ kẹfà oṣù karùn-ún ọdún 2026 ni wọ́n sún ìgbẹ́jọ́ El-Rufai sí ẹ̀yin èèyàn bó lẹ ṣe rí sí El-Rufai wọ́n fi ọwọ́ agbára wọ́n fi hàn El-Rufai o torí eléyìí èmi ò lérò pé bóyá ọ̀rọ̀ ó kówó jẹ kò kówó jẹ ni o ó fẹ́ jọmọ́ ọ̀rọ̀ agbára ọ̀rọ̀ ipò ọ̀rọ̀ ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé El-Rufai ti ń tẹnumọ́ wípé wọ́n ní tóun ò bá ti kọ̀ǹkọ̀ kóun support àbí kóun jáwọ́ kóun ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà báwọn àjọ ICPC wọn ò ní fòun sílẹ̀ pé condition ẹ̀yọ̀ kan tí wọ́n gbóhùn lé lórí nìyẹn pé tóun bá ti lè kọ̀ǹkọ̀ pẹ̀lú àwọn terms and conditions tí wọ́n fún yóò máa lọ lé lálàáfíà
àmọ́ láì jẹ́ bẹ́ẹ̀ ńkọ́ yóò fojú winá òfin o. ẹ̀yin èèyàn ẹja bọ́ sórí ọ̀rọ̀ Màlàmí. Màlàmí ti kàn jàngbọ̀n, ó ti kàn yọnu, bẹ́ẹ̀ ló kàn yọ́yọ́ o. bẹ́ẹ̀ ni alágbára ayé ẹ ṣayé rẹ o, torí pé kí ni agbára ó máa ń sún àwọn tó lò ní àwọn kan ló lànà o, àwọn tó lànà ti lò gbà tiwọn, àwọn kan ní bẹ́ẹ̀ báyìí, bẹ́ẹ̀ sì làwọn kan ní òtún padà wà ń bẹ̀ lọ́la. pòkípò tẹ bá bára yín nú ayé ẹ ṣe rere, ẹ lò dáadáa. Màlàmí tó jẹ́ wípé nígbà tó fi wà nípò tó jẹ́ mínísítà nígbà ìṣèjọba Muhammadu Buhari, ọdún 8 gbáko ló lò ń bẹ̀. òun náà ló ṣe Attorney General of Federation. Màlàmí kan náà tẹ bá gbá àwọn owó tí Màlàmí ti kó jẹ, tẹ bá gbá àwọn owó àwọn property tí wọ́n ti seize, táwọn àjọ EFCC tí wọ́n ti gbẹ́sẹ̀ lé lórí ọ̀rọ̀ Màlàmí ń lọ sí bíi 200 billion naira, 200 billion. Ibo ló ti rówó yẹn? ṣé ọdún 8 tó ṣe yìí náà ló fi accumulate gbogbo àdúrà owó yẹn? ẹ gbọ́ èló làwọn òṣìṣẹ́ ìjọba ń gbà for goodness sake tí Màlàmí tó fi kó àdúrà owó ìjọ? ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sùn ńláńlá, ẹ̀sùn jàǹkànjàǹkàn ni wọ́n kà sí Màlàmí lẹ́sẹ̀ o. Màlàmí kan náà ni wọ́n sọ pé ó ń ṣe money laundry, kódà wọ́n ní ó tún lọ́wọ́ nínú terrorism lórílẹ̀‐èdè Nàìjíríà, gbogbo ìgbésùmọ̀mí, ìpani nípa fọ́náfọ́nsú, ìjínigbé gbowó lọ́wọ́ ẹni, pé Màlàmí ó mọ̀ ń pa ẹ̀. kódà wọ́n ní wọ́n tún bá ọ̀pọ̀lọpọ̀ àwọn jágámù nínú ilé Màlàmí. ẹ̀yin èèyàn bó ló ṣe á jẹ́? eléyìí máa gbẹnu tán. Ọlọ́run nìkan ni ó jẹ́ kí Màlàmí kó lè bọ́ kù nínú eléyìí tó bọ́ sí i. tẹ́ ò bá gbàgbé wọ́n ní àkókò gbà tí Màlàmí ń bẹ ní ọ́fíìsì ẹ̀ pé ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn fáìlì terrorism case tí wọ́n gbé sí iwájú, ó kàn ra fọwọ́ yẹ̀ǹgẹ́ ẹ̀sẹ̀gbẹ́ kan báyìí ni, pé kò kàn tiẹ̀ mọ́wọ́ ba fáìlì terrorism rárá bí tí ń wò mọ́, àfi bẹ́ẹ̀ ni pé òun náà ń bẹ lára àwọn tí ń ṣe kinní yẹn. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí gbẹnu tán o. ẹ bá mi comment, kẹ́ máa like, kẹ́sì wọ́n bá ń pín fọ́nrán ìkàkiri. tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé àwọn àjọ EFCC wọ́n ti yọ̀ǹda Màlàmí. àmọ́ bí Àtíkù Abubakar ṣe ń padà bọ̀ láti Mẹ́kà báyìí, ẹ wo ilé Màlàmí ló kọ́ yà sí o. kò pẹ́ tí wọ́n sọ̀rọ̀ tán báyìí làwọn àjọ EFCC ni wọ́n yọ sí síkó nílùú Àbújá. wọ́n ní ilé ẹ̀ tí ń gbé l'Àbújá àti ọ́fíìsì ẹ̀ tí ń bẹ nílùú Àbújá, àwọn àjọ EFCC wọ́n ti gbẹ́sẹ̀ lé. wọ́n ti gbẹ́sẹ̀ lé ilé yẹn. wọ́n lọ bá àwọn èèyàn méjì kan bẹ̀ pọ́n ti arrest àwọn èèyàn méjèèjì tí wọ́n bá nínú ilé yẹn. bó o ní ọ̀rọ̀ Màlàmí ṣe wá rí báyìí èèyàn? ṣé ẹ rí pay time àbí pay back time ló ń dé bá Màlàmí yìí? kámà ló dé báyìí o. àyíbò lẹ ṣe rí sí ẹjá darapọ̀ ní abala àríwísí. mi ò fẹ́ dá yín lágara, bẹ́ẹ̀ ni lórí ọ̀rọ̀ eléyìí tí mo gbé wá fún yín lónìí. bó bá tún ṣe lọ lórí ọ̀rọ̀ yìí, gbogbo ìpátá náà lẹ́ẹ̀ máa láǹfààní láti máa gbọ́. ẹ̀yin tí ẹ̀ ń balẹ̀ sórí ìkànnì fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí ì follow wa àbẹ́ ò tí ì subscribe, ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí. aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bẹ́ẹ̀ ni wọ́n ń pè é. òun gangan ni yóò máa ta yín lólobó ní gbogbo ìgbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlà yìí. ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, ẹ kú kalẹ̀. agbe ní gbére pàdé olókun, àdùkò ní gbére pàdé ọlọ́ṣà, òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò. fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé, ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le, ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí, ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa, ìwọ tátọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ, ìwọ ọkùnrin tára rẹ̀ ò le, ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde, ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé, ìwọ ọkùnrin tó ń retí ọmọ, ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó. ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.